ọmọ ọdún márùn-ún pẹ̀lú ihò méjì nínú ọkàn tí àìsàn tí àwọn olóyìnbó ń pè ní cyanotic congenital heart disease eléyìí tí a tún ń pè ní ihò tó wà nínú ọkàn ọmọ ọdún márùn-ún. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere tí ẹ̀ ń wò mí, ẹ dákun nǹkan tí mo fẹ́ fi síta báyìí, ẹni tó bá lómi àánú lójú agbòmijé lójú ẹ̀. Fẹ́rànmi Ọlásọpé lórúkọ tọmọ yìí ń jẹ́. Ẹ máa wò ó ní fọ́nrán yẹn, ẹ láǹfààní láti gbọ́ nǹkan tí ìyá ẹ̀ sọ. Ìdààmú yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ fún ìdílé Ọlásọpé. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Nígbà wo ló bẹ̀rẹ̀? Ibo ni wọ́n bá dé? Kí ni wọ́n nílò gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ tẹ̀yin? Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́yinjú àánú lẹ́yìn tí ẹ̀ ń wò ó. Nígbà tí mo gbọ́, ṣé kí n má tàn yín, àánú abiyamọ ó ṣe mí. Yàtọ̀ sí fídíò tán ti ṣe tẹ́ ẹ̀ ń wò yẹn, mo lórí ọ̀fẹ́ láti ṣe live video pẹ̀lú wọn. Mo wá rí Fẹ́rànmi Ọlásọpé níbi tó ti ń pọ̀ kàkà nínú ìhòòrà. Àtẹ̀mí àtẹ̀yin a sì lè gba Fẹ́rànmi Ọlásọpé, a sì lè gbà là nínú ìrora yìí. Ẹ wò mí, ẹ má jẹ́ kí n bá lọ ná, ẹ gbọ́ ntí ìyá Fẹ́rànmi máa sọ. Orúkọ mi ni Abímbọ́lá Ọlásọpé. Èmi ni ìyá Fẹ́rànmi Ọlásọpé. Fẹ́rànmi Ọlásọpé jẹ́ ọmọ ọdún márùn-ún tí àwọn dókítà sì ní pé ó ní àrùn kan tí a ń pè ní congenital heart disease. Ọdún wọn ní wọ́n pè ní cyanotic congenital disease. Èyí túmọ̀ sí wípé ní ìgbà tí ó bá yẹ kí ó ní enough oxygen nínú ẹ̀jẹ̀ tí ò bá ti ní, ọwọ́ ẹ̀, ẹsẹ̀ àti etí ẹ̀ á change colour bí ìgbà tí wọ́n pa nǹkan ní aró. Àìsàn yìí jẹ́ nǹkan tẹ́ pé ó bá ọmọ náà fà gidigidi tí ó fi jẹ́ kí a di èrò lásìkò níbi tí àwọn dókítà tán ti rí àrùn yìí. Ihò méjì nínú àyà kò tán síbẹ̀, ó tún wá mú àwọn nǹkan míì àtàwọn nǹkan míì ó tún mú dání débi wípé ó fẹ́ sọ Fẹ́rànmi Ọlásọpé ọmọ ọdún márùn-ún yìí, ó fẹ́ sọ dà lárùn ọpọlọ. Ẹ gbọ́, ẹ jẹ́ á gbọ́. After which when the tests were done, it was discovered that she has hole in the heart, and this has caused her to have abscess in the brain, which made her to undergo surgery last month. This is one of the abscess. She had multiple abscess and the other side is here. Wọ́n dẹ̀ ṣe surgery ti ọpọlọ fún nítorí àrùn ọkàn yìí, ihò tó wà nínú ọkàn yìí, òun ló fà kí àwọn ìdọ̀tí kọ̀ọ̀kan kó wọnú ọpọlọ yìí tó sì fún ní wàhálà gidigidi bí ìgbà tí kò lè gbé ọrùn, kò lè lajú, ojú ẹ̀ dà, èyí tí àwọn olóyìnbó pè ní squint. Ó dẹ̀ ń complain orí fífọ́, temperature ẹ̀ ó high about 39 degrees C. Then ó tún jẹ́ pé kò tún lè sọ ìgbà tó bá fẹ́ yàgbẹ́, máa ń yàgbẹ́ sára, á tọ̀ sára, ìyẹn náà ní lásùt. Nígbà tí wọ́n ṣe operation fún tán, tí wọ́n yọ kíní ọyún yìí, èyí tí àrùn ihò nínú ọkàn yìí tó fà sí ọpọlọ ẹ̀, ni wọ́n wá sọ fún wọn ní ó bẹ́tà kí a tètè ká yára ká wáwó láti ṣe surgery fún, láti lè dí ihò náà kí ọyún yìí kó tún má bàa wọ ọpọlọ ẹ̀ mọ́. Whereby we were told that the total amount for the surgery to be done is 3.2 million naira. That is why we are crying out to well-meaning Nigerians, men and women, uncles and aunties, sisters and brothers who God have laid it in their heart to help us so that we can help Fẹ́rànmi live again like every other child. Èyí ló jẹ́ ká ké sí gbogbo àwọn aráyé, àwọn olólùfẹ́ wa ọkùnrin tàbí obìnrin, èyí tí Ọlọ́run bá ti fi sínú ọkàn rẹ̀, kó jọ̀ọ́ kó ràn wá lọ́wọ́ láti lè ṣe operation yìí. Gbogbo owó tá a nílò ní 3.2 million naira láti lè ṣe operation fún Fẹ́rànmi láti lè jẹ́ ọmọ tí ó lè ṣeré láwùjọ padà and prevent her from being hypertensive. The hole in the heart make her also to be hypertensive, having high PCV, unlike every other person that is within the range of 0.332, 0.41 or 44. She's always within 0.71.
So we are begging that you should please come to our aid to save Feranmi Olasope. Ẹ ṣé gan. Thank you very much. God bless you all. lágbára ọlọ́run a ní sọmọnù gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ ẹ rí wípé ẹ ń bá wa ṣíà fídíò yìí ẹ ní sọmọnù àdúrà tí mò ń gbà fún gbogbo wa nìyẹn ibi tí ọdún yìí kù dẹ̀dẹ̀ tí ó fi lọ sópin àtọdún 2021 tá à ń retí á bá wa láyé á bá wa láàyè àtàwa àtọmọni ariwo ẹkún ò ní sọ nídìílé wa Fẹ́rànmi Ọlásọpé ó ní tó ń bọ̀ wá ṣe láyé ìdí tí mo fi béèrè náà nìyẹn wípé ṣé àwọn òbí ọmọ yìí ló ṣe èèyàn ní o àbí ògo tó gbé wáyé òun ló le tó bẹ́ẹ̀ ihò méjì nínú ọkàn kan ṣoṣo ó dà òun náà lẹ ti gbọ́ yẹn ìṣẹ̀lẹ̀ yìí gan ló tún mú kí bàbá ẹ̀ ó ti pàdánù iṣẹ́ ẹ̀ ìyá ò sì níṣẹ́ kankan lọ́wọ́ torí wípé ó lóun ṣe masters lọ́wọ́ kí wàhálà yìí ó tó ṣẹlẹ̀ ni ẹ dákun gbogbo èèyàn ọmọ Nàìjíríà rere tí ẹ bá ń wò wá níbikíbi káàkiri ìbú àti òru àgbáńlá ayé pátápátá gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Amẹ́ríkà ẹ̀yin ti UK ní London ẹ̀yin ti Canada Austria Australia ẹ̀yin ti Dubai gbogbo ibikíbi tí ọwọ́jà fídíò yìí bá ń fẹ́ dé gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ dákun ẹ ràn Fẹ́rànmi Ọlásọpé lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí owó yẹn ó kù 2 million wọ́n máa sanwó operation ńbẹ̀ lẹ́yìn ìgbà tán máa sanwó operation wọ́n máa búùkù flight wọ́n ti búùkù flight sílẹ̀ lérò wípé ìgbàgbọ́ pé owó yìí ó gbúdọ̀ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ òun náà ni wọ́n gbúdọ̀ gbé ọmọ yìí fò kó mi ó má bàa wá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu owó tí wọ́n fi ṣọpẹ́rẹ́ṣọ̀ ò tí ì pé wọ́n ń kọwọ́ bọ gbogbo ẹ̀ ní ẹ lọ ra ilé yẹn lọ ra tọ̀hún ilé gbígbé ń kọ́ ní tí wọ́n ó jẹ́ ń kọ́ ẹ dákun èèyàn kan ṣoṣo lè gbé 2 million ńlẹ̀ fún wọn ẹ jọ̀ọ́ àkáǹtì nọ́mbà wọn lẹ̀ ń wò lórí fọ́nrán àti nínú fọ́nrán yìí àkáǹtì nọ́mbà ọ̀gbẹ́ni Ọlásọpé tó jẹ́ bàbá ẹ̀ bàbá Fẹ́rànmi ìgbà tí ìyàwó mo ní eré tó bá jẹ́ ọkọ rẹ̀ ó kọ ọmọ òní àfilẹ̀ ó ní ti ọkọ òní káfílẹ̀ ẹ dákun gbogbo èèyàn ọmọ ẹlẹ́yin jẹ́ àánú pátápátá ẹ jẹ́ ká ràn Fẹ́rànmi ẹ̀rí Ọlọ́run fẹ́ràn ẹ̀ mo sì nígbàgbọ́ wípé ikú ò ní pa ọmọ yìí pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin àtèmi ọmọ wa ò ní sọnù àní sọmọnù ọdún 2020 yìí ìbànújẹ́ ò ní wọlé tiwa kò ní wọlé tọ̀ wá ọdún 2021 tá a sì ń wò lọ́kàn ayọ̀ àtàlàfíà láfi wọ̀bẹ̀ ẹ dákun ẹ bá wa ṣíà fídíò yìí kó kárí ilé kó kárí oko ọmọ wa ò ní dòkú o àṣẹ. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànwọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀ òun lẹ́ni kejì rẹ̀ rántí o òun lẹ́ni kejì rẹ̀ o tani tẹ́tí o ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe